òrìṣà tí ará alẹ́ fomi ń kàn lára oko ń fojú di ìka tó bá tọ́ símú lẹ́jà fi romú. Comrade tó wà accountable tó tún wà diligent gangan lèmi ń polongo fún. Comrade Adegbenro Taorid Oladele ló jáde fún Nulge chairman Ijebu East. Ẹ má jẹ́ àpárọ̀ tọ́ra wa, Comrade yìí fẹ́ ṣiṣẹ́. Ìgbà tó tó gbá ní ṣe balẹ̀ agbọ́n mi, kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ní ṣe balẹ̀ agbọ́n dòjèrè. A leadership you can trust you rè. Ẹni tí fìlà oyè yìí yẹ orí rẹ̀ gangan lẹ́jẹ́ ayọ̀ lóye. Nulge chairman Ijebu East local government ní Comrade Adegbenro Taorid Oladele jáde fún o. Gbogbo ẹ̀yin department mẹ́sẹ̀sán tí ń bẹ ní local government ẹ̀yin dà. Primary health care, PHC, ara yín rèé. Admin, finance and supply, social and community development, agriki, ẹ̀fìbò yíyan Comrade Adegbenro Taorid Oladele sípò yányányán. Work and housing, planning, statistics and research, ẹni tó mojú ògùn lẹ́jẹ́ ọ̀pá mi nírè òjèrè. Information and education department àti water and environmental sanitation wẹ́ẹ̀sì. Bí ẹ bá fìbò yín gbé Comrade Adegbenro Taorid Oladele torí Nulge chairman Ijebu East ní May 16 kò ní disappoint. Ẹ wo 16-point agenda lẹ́ni tí mo ń polongo fún nílẹ̀ fún Ijebu East local government tí ò ní igi rárá. Secretariat tó ti di àpatì tí igbó ti bò mọ́lẹ̀ bí Comrade Adegbenro bá ti dérí Nulge chairman Ijebu East yóò di tuntun ṣe. Oríṣiríṣi business center ni ó máa wà níbẹ̀ tá a máa ṣiṣẹ́. Àwọn olóúnjẹ ń kọ́ kódà ó tún máa ṣe mítìnì níbẹ̀. Bọ́ọ̀sì Nulge tó ti wà grounded láti bí ọdún mẹ́rin, Adegbenro á ṣe é láàrin oṣù mẹ́fà tó bá dérí ọba o. Ètò ti wà fún oògùn ọ̀fẹ́ fún àwọn staff clinic, ìlànà lóònù àti lọ́jístíìkì náà ti wà fún àwọn ọmọ ẹgbẹ́. Comrade Adegbenro Oladele òun lé rárá. Distribution of herbal form lọ́fẹ̀ẹ́ ń kọ́ pabambari annual Nulge Ijebu East award and prize giving ceremony ara agenda Comrade Adegbenro mà ní. Kò sí mítìnì tí wọ́n bá pè ní state títí wọ national tí ò ní jẹ́ àlọ́ adé àtúwá fún yín lábọ̀. Àní Comrade Adegbenro Oladele Taorid wà transparent, prudence, honesty rẹ̀ náà ká màmá. Ó kájú ẹ̀ o ẹ̀yin ènìyàn wa. Ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ àwọn achievement ẹni tó jáde fún Nulge chairman Ijebu East nígbà tó jẹ́ chairman Medical Union and Health Worker Union of Nigeria Ijebu East local government branch láàrin 2020 sí 2023. Over 100 herbal form ló rà fáwọn members medical health fún 2020-2021 promotion exercise kèrèmí kọ́. Ìgbà COVID-19 preventive equipment tó tọwọ́ Comrade Adegbenro jáde ò ṣe fẹnu sọ. Ìgbà ìjọba rẹ̀ ló ṣí bank account fún union ní FCMB wàsákọ́ àti ìpàdé state national àti ètò wọn ló ń kópa níbẹ̀ lóòrèkóòrè. Comrade Adegbenro Taorid Oladele ló jáde fún ipò Nulge chairman Ijebu East o ẹ̀yin ènìyàn wa. Àní ìgbà tó jẹ́ chairman medical health nígbà first ever almanac èyí kàlẹ́ndà ti union 2022 sí 2023 ìṣèjọba rẹ̀ ló ti wáyé. Àwọn junior staff management committee JSMC wọ́n gbádùn lásìkò rẹ̀ ó jèrè. Àwọn junior cadres tí ìṣèjọba rẹ̀ gbà lámọ̀ràn láti kàwé fún ìwé. Wọ́n ń ṣe tó dá lọ́wọ́lọ́wọ́. Comrade Adegbenro kò wá ṣeré rárá. Appointment àti investigation of matron àti adviser fún union 2022. Taorid ṣe bẹ́bẹ́. Comrade Túndé Ọládùnjoyè patron medical and health iléeṣẹ́ rí ọ̀rọ̀ yìí. Ìyè Olúwatóyìn Ambali leadership health educator Ijebu North East ti ṣe matron medical and health náà lè ṣẹ̀rí ọ̀rọ̀. Àní nínú ìṣèjọba Adegbenro ni wọ́n ti yan Honorable Ṣeun Adésóyà gẹ́gẹ́ bí adviser medical and health. Taorid ṣiṣẹ́. Award ceremony tí wọ́n organize ní September 27, 2022 15 personality ló gba award ọ̀hún. Lára rẹ̀ náà ni wàsákọ́. Àpẹẹrẹ rèé wípé bí ẹ bá dìbò yan Comrade Adegbenro Taorid Oladele sípò gẹ́gẹ́ bí Nulge chairman Ijebu East local government ní May 16, 2024 yóò pàfọ́ọ̀mù. Ẹ̀yin department mẹ́sẹ̀sán tí ń bẹ ní local government yìí ẹ̀yin gangan lẹ lọ́rọ̀. Dánwò ló bí ọ̀kẹ́rẹ́. Ẹni tó lọ́pọlọ pípé tó nímọ̀ nípa Nulge yìí mà lẹ́jẹ́ àbá lọ. Àìmọye oyè ní Comrade Adegbenro Taorid Oladele ti dìbò káàkiri gbogbo lókà kèyí kọ́. Bẹ̀rẹ̀ láti Waterside, Ṣàgámù, Òdògbólú, former LSC secretary Ijebu East rèé ẹni tó lóye tó wà selfless, dependable lẹ́jẹ́ ayọ̀ sípò. Bí ẹ bá lè dìbò fún Adegbenro gẹ́gẹ́ bí Nulge chairman Ijebu East local government ní May 16, 2024 lọ́pọ̀ yàtọ̀.
yanturu lògùn ọ̀fẹ́ á wà tí free medical check-up á wà fún àwọn ọmọ ẹgbẹ́. Taorid Oladele òun ní kékeré. Ẹ wò ó chairman local government tá a wà yìí ìyẹn Ìjẹ̀bú local government Honorable Adegbenro inspector yìí sọ̀rọ̀ gangan lè ṣẹ̀dí ọ̀rọ̀. Tọ́ a kì í ṣe é mọ̀ bí wọ́n bá mi léèrè wípé ta ló kọrin ewì sí yín létí. Ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú wọ́n sáìdì lè tí kúkú ti wá. Ọmọ ìwò pé àjíjà gan lè ní Ìdòwú ọmọ ogun bàjọ́.